Chief Sunday Adeyemo Igboho extends New Year greetings and reaffirms commitment to Yoruba nation. May this new year bring happiness, peace, and fulfillment to all Yoruba people across the globe. Your unwavering contributions to the struggle for self-determination and establishment of our nation remain deeply appreciated. As the calendar turns to a new year, Chief Sunday Adeyemo Igboho, aka Igboho Sha, a prominent figure in the Yoruba self-determination movement, has extended heartfelt New Year wishes to all Yoruba sons and daughters, both at home and in the diaspora. Through his spokesman, Ola Yomi Koiki, Chief Dr. Sunday Igboho convealed his prayers for a prosperous and joyful year for everyone. May this new year bring happiness, peace, and fulfillment to all Yoruba people across the globe. Your unwavering contributions to the struggle for self-determination and establishment of our nation remain deeply appreciated. As we step into this new season, we are closer than ever to achieving our dreams, Chief Igboho stated. Honoring the legacy of Mrs. Julia Olubusola Akintoye. While celebrating the new year, Chief Igboho also acknowledged the recent loss of Mrs. Julia Olubusola Akintoye, the devoted wife of Professor Adebanji Akintoye, the national leader of the Yoruba self-determination movement. At Diminis is a great loss to the Yoruba race. Mrs. Akintoye was a pillar of support not only to her family, but to the entire self-determination movement. We deeply mourn her passing and extend our condolences to Professor Akintoye and his family. Our thoughts and prayers remain with them during this difficult time, he said. Reaffirm the Yoruba Nation movement. Chief Dr. Sunday Igboho used the occasion to reassure all Yoruba people that pursuit of self-determination remains steadfast and non-negotiable. He emphasized the collective commitment to achieving freedom and urged everyone to prepare for peaceful rallies and protests that will amplify the demand for Yoruba sovereignty. Our watchword remains no going back. This is the time for unity, courage, and focus. We are resolute in our mission, and we call on all Yoruba sons and daughters to be prepared for what lies ahead. Peaceful protests and rallies will be held continuously to assert our right to self-determination. Do not fear. This is a movement that will bring about the change we all desire. A call for unity and action. As the Yoruba Nation movement advances, Chief Dr. Sunday Igboho called for unwavering unity among the people. He urged everyone to stay vigilant, proactive, and determined in their resolve. This is not the time for hesitation. We must sit up, organize, and move forward together.
The journey may be challenging, but our destination is clear and our victory is certain, he added. In this new message, Chief Sunday Igboho's words serve as a beacon of hope and a rallying cry for the Yoruba people. He concluded with a renewed commitment to the cause, assuring everyone that the dream of a sovereign Yoruba nation will soon become a reality. Chief Sunday Adeyemo Igboho through his spokesperson, Olayomi Koiki, and this was released 1st of January 2025. Fáǹfààní àwọn èèyàn wa tí wọ́n gbọ́ òyìnbó, èyí tí bàbá wa fi ṣe àtẹ̀jíṣẹ́ fún wa lánàá, òun ni pé kí gbogbo wa, àwọn kọ́kọ́ kí wa ní kíkí ọdún tuntun tí a wọnú ẹ̀ yìí, láti fi sọ fún gbogbo ọmọ Yorùbá pé mọ́tò wa náà ni pé no going back, òun ni ìrìn àjò Yorùbá nation. Bàbá wa Olóyè Ìgbòho ní ọdún tí a wọnú ẹ̀ yìí á mú ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú, àlàáfíà àti gbogbo ohun tí olúkálùkù wa ń fẹ́ ní ọmọ Yorùbá ní gbogbo àgbáyé tí a wà. Wọ́n náà wọ́n dúpẹ́ fún gbogbo akitiyan àti ìgbìyànjú wa lórí ìrìn àjò tí à ń béèrè fún ẹ̀tọ́ wa, tí wọ́n ń pè ní pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan tó ń pè ní ilẹ̀ Yorùbá, àti pé àwọn dúpẹ́ pé kí gbogbo wa ká túbọ̀ múra sílẹ̀. Wọ́n ní bí ọdún tuntun ṣe wọlé yìí, bàbá wa Olóyè Ìgbòho, ẹni ọlọ́lá, ẹni tí ó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, tó nífẹ̀ẹ́ aráalé, wọ́n ní kó yé gbogbo wa pé Yorùbá self-determination tí à ń polongo, àwọn fi ọdún tuntun yìí, àwọn fi kí gbogbo ọmọ Yorùbá tó ń bẹ ní ilẹ̀ Yorùbá àtàwọn tó ń bẹ ní òkè òkun. Eléyìí jáde látẹnu agbẹnusọ rẹ̀ tó ń jẹ́ Ọláyọmí Kóìkì, pé àwọn ṣe àdúrà pé àjọyọ̀ ní ọdún yìí máa jẹ́ fún ọmọdé àgbàlagbà tó ń bẹ ní gbogbo ibikíbi tí olúkálùkù wa bá wà. Wọ́n wá ní kó jẹ́ kí ọdún yìí á mú àlàáfíà wá, àmọ́ ohun tó ṣe pàtàkì nínú ọdún yìí ni pé gbogbo akitiyan wa pátá ni àwọn dúpẹ́ lé, pé bí a ti ṣe wọnú ọdún tuntun yìí, a ti ń súnmọ́ ìrìn àjò wa ju ti tẹ́lẹ̀ lọ. Wọ́n wá ní ká lọ dúpẹ́ fún gbogbo àwọn mọ̀lẹ́bí ìyá wa Mrs. Julia Olúbùsọ́lá Akíntóyè, ìyẹn ìyàwó bàbá wa tó jẹ́ adarí wa fún ìrìn àjò Yorùbá nation, Professor Adébánjí Akíntóyè, the emeritus, èyí tí ìyàwó wọn jáde láyé ní ọjọ́ Kérésìmesì 25th of December 2024. Wọ́n ní ìyàwó náà, wọ́n jẹ́ ìyàwó dáadáa tó dúró ti bàbá wa Professor Akíntóyè tó jẹ́ the national leader of the Yoruba self-determination. Wọ́n wá ní ikú ìyá náà, ikú tó jẹ́ ìntàlẹ̀ sọ pé fún gbogbo ọmọ Yorùbá pátá, aṣọ ẹni renu kọ́lọ́n kó tẹ̀lẹ̀ dáadáa fún ìyá náà. Wọ́n ní ìyá tá à ń sọ, ìyá wa Akíntóyè Julia Olúbùsọ́lá, wọ́n dúró gẹ́gẹ́ bí òpó fún àwọn mọ̀lẹ́bí wọn àti fún gbogbo àwa tí à ń jìjàǹgbara Yorùbá pé kí òmìnira Yorùbá kó dé. Wọ́n ní lóòótọ́ ikú náà dùn wá, àmọ́
a fi àsìkò yìí, ẹ̀mí wa ń bẹ pẹ̀lú bàbá wa Akíntóyè àtàwọn mọ̀lẹ́bí, a dẹ̀ ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́ nítorí pé àsìkò tí wọ́n jẹ́ Ọlọ́run nípè yìí ó jẹ́ nǹkan tí gbogbo wa a rò pé ó máa ṣẹlẹ̀ ní kíákíá. Bàbá wa ní ká sọ fún gbogbo ọmọ Yorùbá pé Yorùbá Nation Movement tí à ń lé, tí à ń sáré ẹ̀, pé ó sì dúró dáadáa, pé kò sí nǹkan kan tó yẹ̀. Wọ́n ní kódà ó wà non-negotiable. In tó jẹ́ bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan tí ìjọba àgbáyé lè sọ fún wa àti ìjọba Nàìjíríà tá máa gbọ́ ju pé kí Yorùbá kó dá dúró, kó gba orílẹ̀-èdè tiẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó jẹ́ in tí gbogbo wa gbọ́dọ̀ fi commitment sí láti lè fi gba òmìnira wa kúrò lọ́wọ́ Nàìjíríà. Àwọn wá ń sọ fún gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí pé kí gbogbo wa lọ múra sílẹ̀. Ọmọdé, àgbàlagbà, ìyálọ́jà, ọmọ onímọ́tò, gbogbo ẹ̀ka ibi tọ́mọ Yorùbá ń bẹ àti ẹ̀yin tí ẹ̀ ń bẹ ní diaspora, pé ìjáde wọ́rọ́wọ́ announcement ẹ̀ máa jáde láìpẹ́ yìí. Ìjáde rally àti protest tó máa sọ fún àgbáyé ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bíi pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Wọ́n ní ọ̀rọ̀ kan tó jẹ́ gbòógì nínú ọ̀rọ̀ tá à ń sọ náà ni pé a padà sẹ́yìn, no going back, òun lọ̀rọ̀ Yorùbá Nation. Wọ́n wá ní kí n jẹ́ kó yé gbogbo wa pé àsìkò yìí ká rẹ́pọ̀, ká dúró dáadáa, ká má dẹ̀ jẹ́ kí nǹkan kan kó da gbogbo focus wa, torí pé in tá à ń fẹ́ yẹn òun ni ká máa wò níwájú. Wọ́n ní ká wà resolute nínú ìrìn àjò yìí. Àwọn wá pé gbogbo ọmọ Yorùbá tó ń bẹ lágbàáyé pé ká lọ múra sílẹ̀ fún tó ń bọ̀, èyí tá à ń pè ní peaceful ìjáde wọ́rọ́wọ́ tó dẹ̀ máa ṣẹlẹ̀ continuously tí kò ní stop, láti jẹ́ kí gbogbo wa mọ̀ pé ká mú ìbẹ̀rù kúrò. Do not fear. Ká yọ ìbẹ̀rù kúrò lára wa, torí pé movement tá a fẹ́ yìí òun nìkan ló lè fún wa ní èyí tí ó wù wá ní ìgbáàyà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tá à ń fẹ́. Wọ́n wá náà wọ́n pè fún ìrẹ́pọ̀ àti ìsọwọ́pọ̀ fún gbogbo ọmọ Yorùbá ní gbogbo ibikíbi tá a bá wà, pé ká dẹ̀ fojú sílẹ̀ dáadáa lásìkò yìí, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a mọ̀ tí wọ́n ń ṣe jàǹbá lórílẹ̀-èdè wa. Ká dẹ̀ dúró tán, ká wà determine. Wọ́n ní àsìkò tá a wà yóò ń ṣàsìkò tó máa tún sọ pé ṣé báyìí ni àbí báyìí kọ́. Àsìkò yìí kọ́ nìyẹn. Wọ́n ní ká dìde dáadáa, ká organize, ká lè move gẹ́gẹ́ bí àwọn ọmọ ogun tó ń béèrè fẹ́tọ̀ wọn. Wọ́n ní lóòótọ́ ìrìn àjò náà ó ní ọ̀pọ̀lọpọ̀ ewu láàrin méjì. Ewu ò dẹ̀ tí tán lórí ẹ̀ fáwọn tá à ń béèrè fún. Àmọ́ bàbá ṣe ń tẹ̀síwájú, tá à ń tọ̀ síwájú, a máa clear, torí pé ẹni bá parí iṣẹ́ òun ló máa gba result, victory. Eléyìí jáde nínú mẹ́sẹ̀gì tọdún tuntun látọ̀dọ̀ bàbá wa Olóyè Ìgbòho. Bàbá wa wá ní
látẹnu ẹ̀ directly pé the beacon of hope and a rallying cry for Yorùbá people, gbogbo ẹkún wa pátá ká fi wá jáde sọ fún gbogbo àgbáyé in tó ń pa wá lẹ́kún. Ajínigbé ni, ìlú tó ṣiṣẹ́, identity wa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tó ń wọnú ilé tó ń bá àwọn ìyá wa sùn tó jẹ́ ká dọ̀kọ. Gbogbo ilẹ̀ Yorùbá pátá ó di ilẹ̀ aṣálẹ̀. Láti parí ẹ̀, bàbá ní àwọn fi dá gbogbo ọmọ Yorùbá lójú pé Yorùbá nation nìkan làwọn dúró tì àti gbogbo ọmọ Yorùbá. Pé àlá tá ń lá pé Yorùbá nation máa wáyé, wọn ló máa wáyé o. Pé kò ń ṣe dream, reality ni. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ a máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. Eléyìí ló jáde lánàá, January 1st, 2025, látẹnu agbẹnusọ wọn tí a mọ̀ sí Ọláyọmí Kóìkì, tí gbogbo a mọ̀ sí Koiki Media.